ẹ̀yin bloggers ẹ fa Aláàfin lọ́rùn lẹ̀. Ẹ̀yin bloggers ọmọ Yorùbá tẹ́ jẹ́ bloggers ẹ fi Aláàfin lọ́rùn sílẹ̀. Àbí ṣé wọ́n sanwó Aláàfin fún yín ní bí kẹ́ mọ̀ dá láàmú yín? Tí wọ́n sanwó Aláàfin tuntun yìí fún yín kẹ́ mọ̀ dá yé wọn láàmú yín? Ẹni lẹ́ni dórí ipò, ẹni ẹlẹ́ni wá láti jọba nílùú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba tó yẹ lóyè. Ọlọ́run sì gbé dépò. Ẹ̀jẹ̀ ó fẹ̀dọ̀ lérí òróró. Ẹ ti bẹ̀rẹ̀ sí dáyé ẹ̀ láàmú pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tẹ̀yin wulẹ̀ máa ń ṣe, tẹ́ máa ń gba nǹkan bí ẹ ń gbagbá ọtí láàrin ara yín, tẹ́ máa gbéra yín sí pé tẹ́ máa búra yín, tẹ́ máa oríṣiríṣi ọ̀rọ̀. Kò wá fẹ́ sí yàtọ̀ láàrin ọba àti àwọn bloggers mọ́. Mi ò rò pé ọba lè jẹ́ ọba tó jẹ́ pé bóyá ó jẹ́ bloggers tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò dẹ̀ kí ń ṣe èèyàn tó ń wá sí social media láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀. Ohun tó gbé dání tó ní lọ́kàn láti ṣe fún ìlú Ọ̀yọ́ àti ibi tí Ọlọ́run bá fún láǹfààní àti lè ṣe gẹ́gẹ́ bí ìran Yorùbá. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ àṣà, ìṣe, ìtàn tá à ń sọ yìí, nítòótọ́ a mọ̀ wípé ó ti dàbí ẹni pé kò dàbí tàtí ayé àtijọ́ mọ́. Ṣùgbọ́n ìtàn yìí ò gbúdọ̀ kúrò lórí àwọn àpèrè ọba wa. Ìtàn tó tẹ ìlú kọ̀ọ̀kan dó àti akitiyan tí ẹni tó tẹ̀lú kọ̀ọ̀kan dó ṣe. Ó ní ọmọ sọ bí orí ìtẹ́ yẹn, orí àpèrè yẹn ó sì ní agbára tó. Olóṣùkùnfà ti Aláàfin Ọ̀yọ́ náà tá bá wò dáadáa. Olóṣùkùnfà ti Aláàfin Ọ̀yọ́. Lẹ́ni ojú ti là ń tòótọ́. Onígbó ti ń dágbó gbé. Aláàfin Ọ̀yọ́ lè pàṣẹ ní gúúsù, àríwá, ìlà oòrùn, ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ náà ni Odùduwà tó ń gan bá wà láyé dásìkò yìí. Kódà kò jẹ́ pé Odùduwà fún rẹ̀ gan làwọn ọmọ rẹ̀ jogún tẹ̀ rẹ̀. Tàbí pé bóyá Ọọ̀ni gan lábàsọ pé àròjọ Odùduwà ni o. Ó náà ò lè pàṣẹ. Ọọ̀ni gan ò lè pàṣẹ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mọ́ náà kó múlẹ̀ níwọ̀nba àgbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn òyìnbó aláwọ̀ funfun tán wá colonize wa tí wọ́n ti gba ìjọba mọ́ wọn lọ́wọ́. Ìjọba abẹ́lẹ̀, ìjọba ẹsẹ̀ kùkú, òun ló kù tí wọ́n fi lé àwọn ọba wa lọ́wọ́. Ẹ̀yin náà rí bí àpẹẹrẹ náà. Wọ́n mú ọba aládé, bó ṣe lè kọ́ ọba aládé wà yàmì tó, wọ́n fi sí abẹ́ ìjọba ìbílẹ̀. Ó túmọ̀ sí pé ìjọba ẹsẹ̀ kùkú náà fẹ́ káwọn ọba wa máa ṣe. Wọ́n fẹ́ kán jẹ́ olùbádámọ̀ràn fún àwọn alága ìjọba ìbílẹ̀. Wọ́n fẹ́ kí wọ́n jẹ́ ẹni tí ó máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọlọ́jọ́ ìjọba ìbílẹ̀ tó jẹ́ pé àwọn náà mọ kọ̀rọ̀kọ́ndú gbogbo ìlú. So alága ìjọba ìbílẹ̀ ni ó máa dàbí aṣojú ìjọba ní ìbílẹ̀ tí ó máa bá àwọn lọ́balọ́ba àtàwọn baálẹ̀ àtàwọn olóyè ìlú àtàwọn baálé tí ó ń bá wọn ṣètò bí ìlú ó ṣe máa tẹ̀síwájú. Ẹ wá wò bá alága ìjọba ìbílẹ̀ sí kéré tó nínú ètò òṣèlú tí jẹ́ pé àwọn aṣòfin ìbílẹ̀ gan, àwọn aṣòfin ìpínlẹ̀ gan, wọ́n tún jọ̀gá fálága ìjọba ìbílẹ̀ ń gbá mi láti mọ iyeṣẹ́ rẹ̀ wò bó sì fi kọ́ra wọn lọ́rùn lọ nìyẹn. Ẹ wá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí, èyí gan tó rònú fún àwa ìran Yorùbá. A sì lágbára láti yí nǹkan yìí padà láti ìgbà táwọn òyìnbó ti lọ. Ohun tó kù ní ìsìn báyìí ni wípé bá ń kẹ́yìn lásán. Àpọ́nlé pé òkè bí kóbìnrin máa pe àbúrò ọkọ rẹ̀ ní bàbá ọkọ mi o. Ṣé kò mọ̀ pé nǹkan ló bí ọkọ òun ni? Tàbí ẹ̀gbọ́n ọkọ rẹ̀ bàbá ọkọ mi o. Ṣé kò mọ̀ pé òun ló bí ọkọ lọ́pọ̀ òun ni? Ṣé bó kẹ́ fi ń sàpọ́nlé lásán ni? Káàárẹ̀ ọpọ́n ọba lẹ́sìn. Ẹ má jẹ́ ń tàn yín, àpọ́nlé lásán ni nínú ìjọba tá a wà báyìí. Kí gómìnà ọpọ́n ọba lẹ́sìn, àpọ́nlé lásán ni. Àwọn ọ̀gá rẹ̀ ni. Ọba tí ọba fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ tàfàlà títorí pé òun wá sórí ìtẹ́ kan. Ọba tí ọba fẹ́ gbógun tirẹ̀, ọba tí ọba fẹ́ fìyà jẹra rẹ̀. O gbúdọ̀ mọ̀ wípé alága ìjọba ìbílẹ̀ gan ọ̀gá rẹ̀ ni. Ó wá lè déwájú rẹ̀ kó dọ̀bálẹ̀ o kó kí ọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o. Òun ń ṣe àṣà láti pọ́n ọ lé ni. Ṣùgbọ́n tó bá di pé ẹ fẹ́ sọ̀rọ̀ tàbí lọ bá lọ́fíìsì rẹ̀,
ọ̀gá rẹ ni o. Tó náà bá bọ́ lọ́fíìsì rẹ ìyẹn nínú ààfin o lè máa dúndú ọ̀gá. So àwọn nǹkan kan wà tí à ń gbọ́ láti ẹnu àwọn bloggers àtọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe content tó kí ń gbà mí wà àwọn míì gan jù àrọ lọ́jọ́ orí àwọn míì ò tó wa náà mọ̀ àwọn míì sì rè olóyè ni wọ́n tó wà lẹ́kẹ̀ ọ̀run wọ́n ń sọ̀rọ̀ mi ọ̀rọ̀ yẹn sì rùn létí. Ṣé ọmọ Yorùbá náà ní sọ kọ́sì di Yorùbá ní ẹ mọ̀ pé wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá ṣẹlẹ̀ òwe láàfitú Yorùbá yìí kàn déédéé lanu padà kí wọ́n sọ̀rọ̀ Yorùbá máa ń wo àti máa ṣe bọ ọ̀rọ̀ yóò máa tọ ọ̀rọ̀ yẹn bọ̀ ntẹ́rò tẹ́ ń tọ̀bọ̀ yẹn ni ó fún yín nítumọ̀ ibi tọ́rọ̀ yẹn ń lọ. Kí lẹ fẹ́ gbà lọ́wọ́ Aláàfin? Ẹ jẹ́ tí àkọ́ tẹnu bọ ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni Ilé Ifẹ̀ gan. Àwọn ìjà tẹ̀yìn ìwé yẹn ọba Ògúnwùsì Babátúndé Ògúnwùsì wọ́n yìí so níjà pẹ̀lú ọba Abdulhakeem. Wọ́n yìí so níjà pẹ̀lú ara wọn. Àwọn méjèèjì ò gbọdọ̀ bára wọn jà because ní orúkọ mọ́ra wọn rí. Ó sì lè possible kan mọ́ra wọn rí látara kí bẹ́ẹ̀ wọ́n jọ ń travel out bẹ́ẹ̀ wọ́n kanra wọn rí díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ́ra wọn rí tàbí ti gbọ́n para wọn rí. Ṣùgbọ́n mi kò dájú mi ò rò pé alájọṣe láti ilẹ̀ bíi Olúwo àti Ọọ̀ni Ilé Ifẹ̀ tí wọ́n láwọn jọ gbádùgbò kan náà kékeré mi ò rò pé òun lọ́ba ilé àti Ọọ̀ni Ilé Ifẹ̀ mi ò rò bẹ́ẹ̀. Ìtàn yẹn ló padà fi hàn ra wọn dáadáa tán bá sì bá lórí ìtàn yẹn wọn à lè pátì ìjà tán bá lórí ìtàn yẹn wọn à bí ẹ̀dá kan láwọn fẹ́ parí ẹ̀ wọ́n sì lọ́gbọ́n pẹ́ẹ́lẹ̀ ni ọgbọ́n náà sì lè dá. Ẹ má jẹ́ ń tàn yín nínú ààfin tẹ̀ ń wò yẹn náà o àṣà ń bẹ nínú ààfin òfin ń bẹ. Ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ lásìkò ẹnì kọ̀ọ̀kan ló máa ń sọ bí orí ìtẹ́ rẹ̀ ṣe máa rí wọ́n sọ pé láyé lágbájá nǹkan rí báyìí láyé tàmọ̀dò nǹkan rí báyìí. Àwọn ẹ̀kan wà tó yẹ pé òfin tí ń bẹ lórí àpèrè o ò lè dé kó oníwọ̀ fẹ́ dá ìyàsọ́tọ̀. Gbogbo alámọ̀ pé àbígbẹ̀yìn Oòduà ó ní Ọ̀rànmíyàn gbogbo alámọ̀ yẹn dájúdájú ó láwọn ẹ̀gbọ́n wájú rẹpẹtẹ ṣùgbọ́n àmì ìwà àwọn ẹ̀gbọ́n wájú máa ń jẹun tó ní sùúrù tí àbígbẹ̀yìn ó jẹ ọmọ líle tó yẹ pé oní ọmọ kọ̀yà fúnra wọn gbogbo wọn wà fi ṣe bí aṣojú wọn fi ṣe bí akọ̀yà kódà ìgbà míì wà àwọn tí máa ń padà gbépò ẹ̀gbọ́n lé lọ́wọ́ tó yẹ pé àwọn ọmọ wòran ni. Ẹjẹ́ àti lè kàsánà kí èso ogun àtẹrú àtọmọ nílẹ̀ Yorùbá ta ni ọmọ yìí pé Ọọ̀ni Ilé Ifẹ̀ kì í sọmọ Odùduwà. Ṣùgbọ́n ìtàn kọ́kọ́ sọ fún wa pé ọjẹ́ bá mi ń sọ Odùduwà o ju pé abọ́ rẹ̀ Odùduwà ni wọ́n. Lẹ́yìn ikú Odùduwà ń gbọ́dún pọ̀n tọ́dún gbọ́dún pọ̀n. Àwọn àsìkò kan wà tá a gbọ́ wípé láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá níbi tí àwọn ọmọ Odùduwà gẹ́gẹ́ tẹ̀dó sí wọ́n máa ń yan àwọn àrólé àbí kí wọ́n máa ń pè wọ́n máa ń yan àwọn àrólé lọ́kàn lọ rólé tẹ́nìkan bá ti kú wọ́n ní lágbájá ọ̀dọ̀ ẹ̀rọ kan ilẹ̀ àwọn ọmọ Odùduwà ń yàn látọ̀dọ̀ wọn nígbà tásìkò kan wọ́n ní pé àwọn èèyàn kú ẹnìkan kan wà fẹ́ lọ rólé mọ́. Ibẹ̀ ni ẹni tó jẹ́ abọ́ rẹ̀ ló ti tẹ́wọ́ gba ìṣàkóso ló ti ń rólé lọ ló fi di pé táìtù ọba Ilé Ifẹ̀ fi di Ọọ̀ni of Ilé Ifẹ̀. Nígbà tí gbogbo wa bá ti màmọ̀ dájú nǹkan yìí èmi gan ẹjẹ́ ti sànú kì í sóògùn ní ìsinmi báyìí kí bàbá mi ó kọ́lé káwa ti wá dàgbà lágbàgbà ọmọ tí bàbá wa bí ká ti làmìlaka ká ti lọ ká ti gbá sí ajé lọ ká ti so eré ń bẹ̀ ká ti rọ́wọ́ mú bẹ̀ kí wọ́n á padà wálé bàbá mi pé mò ń bọ̀ wá wọlé bàbá mi kí wọ́n á pò ṣiṣẹ́ bàbá mi ó ti tún lẹ́yìn sí dáadáa yálà aláàbùn ni o tàbí àti ẹ̀sọ́pá àbùn bẹ́ẹ̀ àti pé àwọn òkú nídìí ẹ̀ mọ́ kó máa lo lọ olólè yẹn lọ ọjọ́ kéjọ́ tí kan nu gbogbo wa bá padà wà ní oléhùn sáwà mọ́ dọ̀bálẹ̀ fáwọn ọmọ òṣìṣẹ́ bàbá mi ni a lè dọ̀bálẹ̀ fún wọn náà
a ní dọ̀bálẹ̀ fún wọn. Ẹ kíyèsí dáadáa, tẹ́ bá wò dáadáa ẹ rí i pé àwọn ọmọ ọba àwọn ọmọ Odùduwà yòókù bíi ọba Iléṣà, ọba Benin àtàwọn ọba ìlú míì káàkiri tẹ́ bá kíyèsí wọn ẹ rí i wípé wọn yìí sábà sọ̀rọ̀, wọn máa ń dákẹ́ ni. Aláàfin nìkan náà ní ṣe fitafita. Ẹ lè rí kí wọ́n torí pé gan-an mọ̀ yìí pé Ọọ̀ni kì í sọmọ bàbá wọn. Ṣùgbọ́n ibi tí wọ́n kálukú wà ti tẹ́ lọ́rùn, ó ń sayé ẹ lọ. Àwa lè sọ bẹ́ẹ̀ tán mi wà o. Tó jẹ́ wípé ó fìdí Ọọ̀ni múlẹ̀ yìí pé Ọọ̀ni gan ló wulẹ̀ nílùú kó Odùduwà tó dé. Bí Odùduwà fagbára jáàkì ló mọ́ lọ́wọ́ ni. Títàn yẹn bá wà ẹ̀wù jáde ta. Ṣùgbọ́n tí ò bá sí tàn kankan tó sọ pé Ọọ̀ni jẹ́ ọmọ Odùduwà, tí ò sí tàn míì tó takò pé abọ́ rẹ̀ bàbá ni, tí ò sí tàn tó fi ìdí Ọọ̀ni múlẹ̀ pé ọmọ Odùduwà ni wọ́n, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má dá Aláàfin láàmú mọ́, ẹ má dá Aláàfin láàmú mọ́, ẹ má dúndò k'Aláàfin kó tẹríba fún Ọọ̀ni, ẹ má dúndò rẹ̀. Tí a bá ti ń dúndò rẹ̀ ẹ̀yin gan lẹ̀ ẹ kó mi àlàáfíà ilẹ̀ Yorùbá ẹ̀ fi ó tòrò nìyẹn. Torí nǹkan tí ò ní possible ni, nǹkan tí ò ní ṣeéṣe ni. Mo rántí nǹkan kan níbi ọdún mélòó kan sẹ́yìn, ń ṣe tí Ọọ̀ni tó wà ń bẹ̀ yìí, ọba Adéyẹyè Ògúnwùsì tán joyè náà ni. Bó sì joyè nígbà yẹn lọ́hùn, ìgbà yẹn àwọn náà orí ìtẹ́wọ̀n tí ìdàbí lára wọn bíi ti ọba Aláàfin ti sin náà ni, táwọn náà tí fìdí mẹ́rin orí ìtẹ́ tó kọ́kọ́ sin wọn bí àlejò, tó ń sin wọn bí àjòjì, tó pé àwọn aráàlú, àwọn olóyè, àwọn ẹmẹsẹ̀ wọn ni wọ́n ń darí wọn. Bí bá a ṣe ṣeré, bá a ṣe rìn rè. Wọ́n lọ sí pàtí kan, wọ́n wá pàdé ọba kan. Ọba tá à ń wí yìí, orí ìtẹ́ rẹ̀ kì í sórí ìtẹ́ ńlá nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ìlú ńlá ló joyè sí. Nígbà àwọn ìlú kan wà pé wọ́n ìtẹ́ wọn yìí sì tẹ́ ńlá, àpèrè ìsàpèrè ńlá, but ìlú yẹn ti di ní ńlá, ó ti lajú. Ẹni tó tún wá joyè ọba níbẹ̀ jẹ́ èèyàn kan tó ti jẹ́ òṣìṣẹ́ ìjọba, tó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ ìjọba kan, ìfẹ́ làmọ́lẹ̀ ní Nàìjíríà, tó sì jẹ́ tó lámìlaka tí gbogbo ayé mọ̀. Kódà ń gbòó joyè ààrẹ wá ń gbà náà lọ, àbí ńgbà táàrẹ ọ̀wá tó rán igbákejì rẹ̀ wá, sáàrẹ ó ti wá báwọn lẹ́yìn tí mo wí. Ọba yìí wá rí pé ọmọ eke lẹni tó jẹ Ọọ̀ni nígbà yẹn. Wọ́n á pàdé ní pàtí kan, wọ́n á ló kí Ọọ̀ni pé báwo ni lórí ìjókòó. Ọọ̀ni sì kí ń tiẹ̀, Ọọ̀ni kí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó di jíjọ́ kẹta táàfin ọba ìdélé, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàfin rẹ̀ tó jẹ́ nǹkan tó bà lẹ́rù. Òròpó náà pé àwọn èèyàn tí wọ́n bá yẹra wò, wọ́n yẹ̀ wò, wọ́n bá ní pé Ọọ̀ni tó rúdù sí ni o. Kábàkábà ló sáré lọ sí ààfin Ọ̀yọ́ láti lọ sọ f'Aláàfin pé kẹ́bò ń bẹ Ọọ̀ni pé báyìí ló ṣẹlẹ̀. Èmi ò sí ńbẹ̀ o, àwọn tó sojú ń gbà náà lọ́hùn ìròyìn ó gbé, ìròyìn abẹ́lẹ̀ ni àwọn tó sojú tí ọba yẹn ká máa fin. Wọ́n lọ́ba yẹn gan o, kódà bí 3/4 kìnìún lọ́wọ́ láti ìlú ẹ̀ àti polo. Dírẹ́fà kan dírẹ́fà ẹ̀ wá pápápá, kódà kò jẹ́ kẹ́rìkan ọ̀kan bá lòun, ó kàn ra múra wá casual wọ̀ mí, mo ṣe ra wọ̀ sí ọkọ̀ polo kan. Wọ́n lọ́ba bá Aláàfin kábàkábà wá. Àwọn èèyàn sọ fún ọjọ́ yẹn pé Aláàfin tàná, ìyẹn bàbá wa Adéyẹmí, wọ́n sọ fún pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ sọ ni. Orí àpèrè tó wà, orí àpèrè bàbá ńlá wa ni. A gbúdọ̀ máa bọ̀wọ̀ àpèrè yẹn mọ́ lára. Tá a bá ń jà kìí ṣe bí ká máa tẹ àpèrè yẹn tẹkutẹ. Ó túmọ̀ sí wípé gbogbo tí ń jẹ́ ọmọ Odùduwà lọ́mọ yìí pé àpèrè Odùduwà yẹn o, àpèrè bàbá ńlá wọn ni. Kọ̀sọ́ ọmọ àlè ní ọ̀tàdé mẹ́yìn tí ọmọ lẹ̀kọ̀ sílé bàbá rẹ̀. Gbogbo tí sì ń jẹ́ ọmọ Odùduwà pátá lọ́mọ yìí pé Ilé Ifẹ̀ o, àpèrè Odùduwà, àpèrè bàbá ńlá wa ni. Ohun tó lágbára jù lórí ẹ̀mí Ọ̀rànyàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ èèyàn takuntakun náà bàbá rẹ̀, ó ní wípé àpèrè yìí ò yẹ kó jẹ́ pàlejò ní ó padà jogún ẹ̀, ṣùgbọ́n ìgbà tí kádàrá rẹ̀ ńkọ́, sáàmọ̀ tí Ọlọ́run ti kọ́ ni. Sáàmọ̀ bí Ọọ̀ni gan ṣe rìn, Odùduwà gan ṣe rìn nígbà yẹn,
tó fi rápèrè yẹn jogún tó náà jogún àpèrè yẹn ni ìsepò nǹkan ló create àpèrè yẹn àwọn kan ti jọba kó tó dé bóyá ara àwọn tó lápèrè yẹn ń gbà náà lọ́n dá padà bẹ́yẹn a lè sọ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ nígbà tó ní kálukú ti mọ̀ yìí pé àpèrè yìí tí ẹnìkan kan ò lè claim ẹ̀ mọ́ Odùduwà lọ́wọ́ mọ́ ju pé Odùduwà ló ní lọ tá a sì mọ̀ pé tó jogún ẹ̀ kì í ṣe ọmọ Odùduwà kò ní rọrùn ká ní kọ́ ọmọ Odùduwà wá tó tẹríba ó lè tẹríba fún àpèrè yẹn kò ní tẹríba fẹ́ tó wà ń bẹ̀ ó túmọ̀ sí pé tí tá a bá retí kí ọba Aláàfin tàbí àwọn ọmọ Odùduwà yòókù kán lọ tẹríba ní Ilé Ifẹ̀ àti pé ńgbà tán bá tẹ́rí wọnú ààfin yẹn ni wọ́n lọ tẹríba fápèrè yẹn ṣùgbọ́n wọ́n pàdé Ọọ̀ni lóde ìnáwó tàbí bí nǹkan kan ta gbangba mi ò rò pé ó yẹ kí ọmọ ọ̀gá ó tẹríba fún ọmọ ọ̀gá rẹ̀ nǹkan tẹ ọmọ òṣìṣẹ́ ọ̀gá ẹ̀ ọmọ ọ̀gá àti ọmọ òṣìṣẹ́ mi ò gẹ́gẹ́ bí àwọn àfáà náà àwọn àfáà tó ń kéwú bí ṣe kó làmì láka tó bá rọ ọmọ àfáà tó kọ́ ọ dé kéwú ọmọ àfáà rẹ̀ tó kọ́ ń kéwú kódà kó sá àrọmọdọ́mọ àfáà rẹ̀ àrọmọdọ́mọ ọmọ àfáà rẹ̀ ó sì máa rí i pé ọmọ àfáà mi náà ló sì máa pè. kí láti gbàdá wà láàfin tó wà lè tó bẹ́ẹ̀ nǹkan tí ò lè possible kí láì fagídí fẹ́ gbà sí. ohun tẹ́mi lórí ni pé àwọn méjèèjì ẹ jẹ́ kí wọ́n wò báwọn ṣe lè mọ bára àwọn ṣe níwọ̀nba àjọṣepọ̀ wọn ò lè di tímọ́tímọ́ kò ṣeé ṣe. ẹ kíyèsí dáadáa gan náà ọba àwo gangan gbogbo òní tí ń jẹ ọba àwo nílẹ̀ Yorùbá ni wọ́n jọ jẹ́ alájọṣe tímọ́tímọ́ nínú àwọn Odùduwà bí ó ṣe àwọn ọba tí bàbá tó lọ yìí ṣẹ̀ṣẹ̀ yàn nílé Ifẹ̀ wọn ní fi ń sọ̀rẹ̀ àwọn kó káàkiri ọba lọ́ràn ọba jíó ọba kìnní ọba kìnní kan ìtàn oníyàn tán fi tán déládé láyé oyin láǹgbà yẹn àtàwọn òǹpẹ̀tù àwọn ọ̀bàlú kéréjékéréjì náà kó rọra tí táwọn náà ń mí sí táwọn náà ń fi ọlá Onílé Ifẹ̀ mi. Ewu nínú ọmọ Odùduwà ní tẹ̀lé Ọọ̀ni káàkiri wọ́n lè má sọ̀rọ̀ but àná tẹ̀lé Ọọ̀ni káàkiri náà nígbà wọn tí gan ti mọ̀ lọ́kàn wọn pé ọmọ òṣìṣẹ́ bàbá àwọn ni. ẹja fa àníyàn lẹ̀ ẹja fagilé ọmọ Yorùbá yìí sọ̀rọ̀ láìkọrò ìtàn ìsìnkú nǹkan yìí dé máa sọ̀rọ̀. òṣèlú tó ṣẹlẹ̀ tó ń rètí àwọn ọba lọ́wọ́ yìí tá a bá tún ká fi sípò ká tún gbé sí lẹ́fù òṣèlú ó ti rọrùn náà ìpínlẹ̀ ti pín wọn wọn sì lábẹ́ ìpínlẹ̀ kan náà bá ń sọ pàtó òṣèlú tá a bá sì ń sọ pa federal ẹjọ́ ń kálukú ọlọ́mọ tòwí ẹ̀ pẹ̀lú president torí kò sí sọ̀mí kalẹ̀ láàfin mọ́ gbẹ́rù mi lókù ọba wọlé afẹ́ kó wà lórí ìtẹ̀kọ́ mọ́ fòsì sáyé kán mọ́ sòṣèlú ẹ̀yìn dẹ̀ bẹ́ẹ̀ sí ìrìn àjò tọ̀dọ̀ tí ń tẹ̀ fi ń ló lọ ìkà ọjọ́ sí ti ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọba tí ọba sòṣèlú ń jó lẹ́yìn tẹ́ ló lọ́yìn tí lọ́wọ́ òṣìṣẹ́ lọ bó ṣe lọ́ba lóyún tẹ́ kan bàbá kábíyèsí máa kí ni kí ni kan mọ́ra àwọn wà lẹ́jọ́ yín tẹ́ kan transfer bí 5 million kan fún wọn tó di another month tẹ́ tún fún 5 million tẹ́ fún ọbẹ̀ throughout ọdún kan. kò sí ẹ̀bùn tí máa kéré ju olóòlùlọ́ àbí olùlọ́ ọ̀dà náà bó ṣe ló lọ yìí tó bá fẹ́ mọ̀ pé kò sí ẹ̀bùn tí máa kéré jù ìwọ kan fi bí 20,000 sínú envelope tàbí 50 lọ́wọ́ fọ́ba lóyún tán bá gbà tó bà nígbà. ìkànnì wà náà afẹ́kẹ̀yàn wá ìjọba kó a mọ̀ fòṣì sáyé ẹ jẹ́ kó ní kálukú tó wí ẹ̀ owó òdí òṣèlú sí ọkọ̀ ní ogun owó lọ́pọ̀lọpọ̀ náà fi ń sáré kún ló èbò tọ́wá ń jọ rébù Nàìjíríà tọ́wá ń jẹ sẹ́nẹ̀tọ̀ tó ń jọba tó ń jà o bó ṣe jẹ́ nìyẹn ọkọ̀ jẹ́ owó kókè lówó ojú òṣèlú tán rí sìn bó ṣe jẹ́ nù anúmọ̀ inú lẹ̀ náà bí ìlú wa ti ẹ̀ bó wá kún wọn ní àlápò Nàìjíríà àwọn tó wà ní ìdí òṣèlú náà kọ́ náà kó tó kà wá
àìrí bẹ́ẹ̀ àná jẹ kankan ni táwọn fi jẹ nǹkan tiwọn bó ṣe jẹ́ nìyẹn ẹ mọ̀jà tanra wa. torí díẹ̀ yìí ẹja fi àwọn ọba wa lọ́rùn lẹ̀ sẹ́ni gbogbo kiri kan Àtọ̀ní tí ń lọ sí Àbújá nígbà wọn òun kálukú ń tòwé ẹni o ẹ mọ̀jà tán yìí o torí wa kọ́nà fi ń lọ Àbújá o torí ìjọba òyìnbó tó gbéjọba lẹ̀ fún àwọn èèyàn wa káwọn ìjọba lé wa lórí kò sí tó kan ọba kọ̀ọ̀kan pẹ̀lú Àbújá kò sí tó kan ọba kọ̀ọ̀kan pẹ̀lú gọ́fúnà gan abẹ́ chairman nìkan wà ṣùgbọ́n tó wá sí di pé òun rí firijangan òun rí gọ́fúnà lọ́dọ̀ òun rí ọba lọ́dọ̀ gọ́fúnà firijangan òun lọ́ba lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì olúkálùkù ń tòwé ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tó fi lè tó ìwọ́n lọ́dún pé kán pákéjì tán ìran bàbá wa orí ìtẹ́ tí mo wà yìí àwa la ṣe gbá àwa la ṣàwó àwa la lẹ́mpáyà àwa la nígbà àwa làwó ìtàn tó ní kálukú lè fi pákéjì ara rẹ̀ yẹn lẹ́fẹ̀ẹ́ wọn yẹpẹrẹ bẹ́ẹ̀ pẹ́ ń gbọ́lá kò lára wọn bá nìyẹn náà ọ̀dà náà tẹ́ bá ní pé Aláàfin Ọ̀yọ́ nìkan ní agbára rẹ̀ mọ́ yes ẹjọ́ mójútó Ọ̀yọ́ rẹ̀ sọ́dọ̀dọ̀ yín ni àbọ̀dẹ́lù yín àbọ̀pàṣẹ fọba yín ẹjọ́ mójútó Ọ̀yọ́ rẹ̀ náà kó sì mọ̀ tòwé ẹ̀ pẹ̀lú president kọ́ mọ́ jẹun lọ owó tí bá ti ń rí kó ná sára rẹ̀ kó sì náwó sára ọmọ ìlú ẹ̀ náà káwọn ọmọ ìlú ẹ̀ ṣùgbà rẹ̀ ewu ni wàhálà ẹsẹ̀ ní kí ọba kan pàdé ọba kan lóde kọ́ mọ́ dìde kí ẹsẹ̀ ní kọ́ bá pàdé ọba kan lóde kọ́ mọ́ ra bàbà torí kíni sọ ọba Aláàfin rẹ̀ ni. ẹni tí ọ̀sọ́ba gan ẹlòmíì gan ọjọ́ yẹn tí ọ̀nẹ́ wá nínú kọ́ńpáǹdì hall tí wọ́n lò yẹn ẹlòmíì bọ́ bá ń bẹ̀ ó ń wò lọ́kọ̀ọ́lọ́kọ̀ bẹ́ẹ̀ ní àṣọ́ba rè tó bá fi lọ́wọ́jú rẹ̀ kò sì ṣe kọ́mọ́ kábíyèsí fún wọn ẹ wá ní kọ́ ẹni ojúgbà rẹ̀ táwọn náà jọ jẹ́ colleagues nínú level oyè tá n drag gan pé ẹnìkan jẹ́ nìkan lẹ́nìkan jẹ́ nìkan lọ ẹ wá ní kó dìde kókì. àwọn ọba tó dìde gan kí ló fà tó fi dìde tẹ́ fi mọ̀ ṣèbí jìjìnì tí bàbá Ọbásanjọ́ tó kó bọ́ àwọn ọba ń jẹ́ òní ló ṣokùnfà yẹn ẹ bú Ọbásanjọ́ fún yẹn ẹ bú gómìnà Ṣèyí Mákindé fún yẹn náà gómìnà Ṣèyí Mákindé ẹ̀yin náà wá ṣe bí ọmọ Ìgbò ẹ̀ ṣe bí ọmọ tí ò gbọ́ tí ì ṣe ọmọ Yorùbá mọ́ kásẹ̀ ní kí bàbá Ọbásanjọ́ wá sọ pé àwọn bá rí yín fín ó yẹ kí wọ́n dìde fún yín ni ẹ rí ọba Benin state ni tí gọ́fúnà wọn ní Edo state ń bẹ̀ tó lọ kúnlẹ̀ wájú ọba Benin sí ẹni kọ́ mọ́ jẹyàn mọ́ ni ipò gọ́fúnà ojúpọ̀ ọba lọ ṣùgbọ́n òfin sọ wípé ìjọba lọ tí ìyẹn bá jọmọ Yorùbá tó bá lójú inú tó bá mọ̀ yìí pé ohun tó ń ṣe yìí ó lè padà kan lábùkù lọ́jọ́ iwájú kò ní dúdú kí wọn bá máa nàró kí o ká ní Babánjọ́ yẹn bá sọ Babánjọ́ bá sọ gẹ́gẹ́ bí ológun àti àgbàlagbà tó yẹ pé wọn dàbí mọ́ ó yẹ kẹ́yìn padà pẹ́ lọ́ba pé ẹ má bínú ọba lọ́sàn yẹn o ẹ bá rí bàbá wa níyìn o ẹ má nàró kí mi o débi pé Aláàfin wa nàró kí yín kí ló yẹ fà ó náà ní pé wọn fẹ́ ní bólẹ̀ pẹ̀lú yín àmọ́ ìpè lágbára tó lè fi jìyà ẹ̀jà wọn lọ́wọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn ọba tó ti jẹ lọ náà nú ayé tó bá jọba takuntakun bí ọba Ọ̀yọ́ báyìí ṣe mọ́ ìṣòro òṣèlú náà fi mọ́ ń sẹ̀wọ̀n léegun ẹ̀yìn náà lọ́pọ̀lọpọ̀ náà fi ń fọpọlọ sí náà fi ń fọgbọ́n sí ń sìn ẹ̀yìn kan ń bú Aláàfin Ọ̀yọ́ ẹ̀yìn kò nàró kí Ọọ̀ni ṣùgbọ́n lọ nàró kí pírẹsidẹ́ǹtì rárá kọ́mọ nàró kí ẹlòmíì ti ẹ̀ ponú kọ́mọ náà rókì nǹkan lọ́ba ní ilé agbára rẹ̀ kọ́mọ náà rókì bó ti ẹ̀ fún láǹfààní kó wá kíkẹ́ ẹ̀ mọ́ nítorí agbára pírẹsidẹ́ǹtì ni ẹ̀ ti ń darí gbogbo ẹ̀yà ti ń darí gbogbo ìran bó ti jẹ́ nìyẹn náà ẹ mẹ́jà mójú dúdú mọ́ tíyẹn ọba ti wà nínú òfin tàbí àṣà tó lè avert ṣe bá rí olóṣèlú kan ní Ilé Ifẹ̀ agbọ́tàn rẹ̀ kò sójú mi o but tàn bá ti ń sọ̀rọ̀ tí ẹnu tí ó bá ti pé ọ̀rọ̀ yẹn ń jọra wọn lẹ́nu yẹn 2 3 4 5 6 jù bẹ́ẹ̀ lọ kí ẹ fara mọ́ pé Ṣèkìdì yẹn ọ̀rọ̀ yẹn ti fara mọ́ òótọ́ díẹ̀ olóṣèlú kò sì wà láyé dìísì wọ́n ní kì í dọ̀bálẹ̀ kọba látara àwọn iṣẹ́ kan tó jẹ́ àwọn iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tí ń bẹ lára rẹ̀ àwọn ọba gan sì dúdú kó dọ̀bálẹ̀ kí àwọn
tó bá fẹ́ wọ ààfin ọba yóò gba ọ̀nà ẹ̀yìn wọlé ni kọ́tàkọ́ bá ti wà lórí ìtẹ́ yóò gbé ọ̀nà ẹ̀yìn wọlé kò ní wà náà tí ó gbàjọba wọlé tó bá ti gbàjọba wọlé o kò nílò láti dọ̀bálẹ̀ kọba. kì í solóyè olóṣèlú lásán ni tó láàmìlaka kì í dọ̀bálẹ̀ kí ọba tọ́ba kan wá sí nìkan fagídí dọ̀bálẹ̀ gan tó bá dọ̀bálẹ̀ nínú kó bá ń kú tàbí kó fi ẹbọ ńlá kó fi dúra so kí aláǹfààní adájọ́ adọ̀bálẹ̀ tẹ́ ẹ mọ àwọn iṣẹ́ tó ń bẹ lára Aláàfin Ọ̀yọ́ tó ní òfin ìdọ̀bálẹ̀ fún Ọọ̀ni. ohun tí èmi mọ̀ tó dájú ni pé tá Aláàfin Ọ̀yọ́ bá dé bá Ọọ̀ni tó yẹ pé lórí ìnàró l'Aláàfin Ọ̀yọ́ wà Aláàfin Ọ̀yọ́ kán kíra wọn lórí ìnàró tán bá bára wọn lórí ìjókòó kán kíra wọn lórí ìjókòó ẹni tó bá nàró kó kí lórí wọ́n má ṣe pàdé àwọn kán sì máa kíra wọn kán sì kíra wọn ní rí pé ẹni yìí kí ẹni yìí ẹ má jà gba ìdààmú kankan bí ẹgbàgbọ́ tí mo gbé ẹni tí ẹ ń wá lè kọrún káàkiri ẹ̀yàn bá kéréje ẹ stop nonsense ẹ lọ mọ̀ tán tẹ́ bá sì ní tán ẹ dákẹ́ ẹnu yín oúnjẹ òṣèlú tẹ́ wá sórí ìtẹ́ ẹ má jẹ́ pẹ̀lú sùúrù ẹ má dàda lẹ́lẹ̀ Yorùbá ẹ já fa Aláàfin lọ́rùn lẹ̀ ẹjọ́ orí mú mi ẹjọ́ gbádùn ayé ẹ wá nǹkan mi ṣe ló dé gan náà